أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونهج منهجه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí. òun náà lọ́ba tí a dúpẹ́ fún. à ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí tí à ń tẹ̀lé ojú pọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u malun wala banun, owó ọmọ kò ní ṣàǹfààní illa man atallaha biqalbin salim, àfẹn tó bá pàdé ọlọ́run ọba àlékiọlá Allah pẹ̀lú ọkàn tí ó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa tí ẹ̀ ń wò wá káàkiri àgbáńlá ayé wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. lẹ́yìn kíkí síwájú kó tó di pé màá bọ́ sínú ọ̀rọ̀, nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò bí àkíyèsí ni. ẹ rí i pé mi ì sábà gba call, tí a bá rí tí n bá rí i pé táìmù wà màá wíṣì láti gba call. ó lè jẹ́ pé bẹ́ẹ̀ mi ṣe fojú wò nǹkan lórí, ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa ká jọ kíyèsí. mẹ́sẹ̀gì mi lórí tí mo wá rò yẹn mo lè correct, mo sì lè má correct, ṣùgbọ́n tó súnmọ́ jù ni pé mo correct. tó súnmọ́ jù ó ní pé mo correct. bákan náà ó ní pé gbogbo àwa tí a bá fẹ́ comment ká má bú yàn. ọ̀rọ̀ Islam ó ní a fẹ́ sọ tó sì nídìí kí a jọ wò ó, torí pé àwọn olóyìnbó wọ́n ní change is law of life, and those who only look to the past and present are certain to miss the future. tí èèyàn bá ń wo àná àtòní nìkan, n tó súnmọ́ jù òun náà ni pé kọ́là rẹ̀ kó má dáa. torí pé òní àti àná tí ń wò àná ti lọ, ó ti rónì, ọ̀la yẹn gangan ni mushkila. torí ẹ̀ àwọn àbá wa nílẹ̀ Yorùbá náà wọ́n ní bóní ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀. ìní máa ń mú àáfàá alùsùnnà kàtíà ní gbogbo ìgbà. mo ti change òwe o. torí àwọn ò ní gbàgbọ́ nù fa. àwọn àbá wa nílẹ̀ Yorùbá wọ́n sọ bẹ́ẹ̀ o, wọ́n ní bóní ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀. ní máa ń mú àáfàá alùsùnnà, tọ́lá alùsùnnà ni máa ń kàtíà, àwọn alùbídíà ok mo fẹ́ wo bóyá ó wà ní dáadáa. bóní ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ni máa ń mú àáfàá alùsùnnà kàtíà gbogbo ìgbà. kó lè bá a máa relevant, yóò lè máa tí ọkàn ní ọ̀rọ̀. bẹ́ẹ̀mi ṣe wòye sí kí ni nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò, òun náà ni ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá àti ọ̀rọ̀ imam. mo wá dájú mẹ́sẹ̀gì mi kọ àwọn àfáà wa nílùú Ìwó àti àwọn bàbá wa ọba ti ìlú Ìwó, bàbá Olúwo of Ìwó. mo dojú mẹ́sẹ̀gì mi kọ wọ́n. ẹ rí i pé àwọn ọ̀rọ̀ kan ń lọ l'Ógbómọ̀ṣọ́
so nínú nǹkan tí ń jẹ́ jáde táwọn igun kan fẹ́ máa sọ ni pé ọba òun ló ní mọ́sálásí kì í wá s'Ògbómọ̀ṣọ́ nìkan ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá so àwọn èèyàn máa ń claim yìí pé ọba ló ní mosque. Ìbéèrè kan kọ́kọ́ rú mi lójú tí mo kọ́kọ́ nídìí ká kọ́kọ́ béèrè náà kí ló dé tó fi jẹ́ yí pé àwọn ààfin wa nílẹ̀ Yorùbá ọ̀gọ̀rọ̀ rẹ̀ so central mosque máa ń bẹ ní ẹ̀gbẹ́ rẹ̀ àìsí rí central church so kí ló fà ìyẹn kọjá àkọ́kọ́ àwọn ánsà rẹ̀ kan náà ń bẹ lọ́wọ́ mi o ṣùgbọ́n mo fẹ́ fi tako ní o ẹ̀wọ̀n gbọ́ orin bẹ́yẹ́ bá wọn rò pé àwọn ánsà kan o so ẹlẹ́ẹ̀kejì ni pé kí ló dé tó jẹ́ pé àwọn ọba ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ tinú Islam nìkan ni wọ́n máa ń dá sí tí wọ́n máa ń bá àwọn Christian náà dá sí bí wọ́n ṣe ń yan pope wọn àbí sáwọn máa ń ní central church sá ẹ̀yin Christian dáhùn so ṣe máa ń ní so sáwọn ọba ń bá yín dá sí àbí òsì church kankan ṣé wọn ò fún church náà ní ilẹ̀ àárín yẹn kò clear so ṣùgbọ́n kákan lọ bíi pé tó bá jẹ́ wípé báwọn ọba ṣe ń dá sí ọ̀rọ̀ mọ́sálásí tí wọ́n ń claim yìí pé ọba bàbá wọn ló fi lẹ̀lẹ̀ bàbá kan ló dá mọ́sálásí lẹ̀ eléyìí náà kọ́ jẹ́ kí nǹkan kan máa yé wa náà yí pé alemọ́tì gẹ́ẹ̀tì ìtàn ráìtì dáadáa o ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ mọ̀ mọ̀ yìí pé ìsìláàmù yìí ṣe ẹ̀sìn àjòjì ìsìláàmù ṣe kí ni o kì í ṣẹ̀sìn àjòjì tó bá fi lè mú àwọn bàbá wa tí wọ́n recognize ẹ̀sìn yẹn táì sí rí central church nínú ààfin ìtàn kan wà ń díẹ̀ ṣùgbọ́n ìyẹn kọ́ ni mo fẹ́ lọ ìtàn wà ń díẹ̀ so kí ọbọ wa filẹ̀ ńlẹ̀ anybody nínú ẹ̀sìn títí wa o fún mùsùlùmí tó bá gbádùn o tó bá gbọ́ yé o yóò mọ̀ mọ̀ yìí pé ilẹ̀ tí wọ́n fi ilẹ̀ yẹn wákfù ni endowment ni so tẹ́nìkan kan ò lè jogún so mùsùlùmí ìkílẹ̀mù kí mi mo ní mọ́ṣáláṣí ọlọ́run ló ní mosque so ìyẹn gbọ́dọ̀ ọkọ̀ clear sí wa so ẹlẹ́ẹ̀kejì ẹ má bínú mo fẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá rí báwọn nípa yíyan imam àwọn ọba ilẹ̀ Yorùbá láwọn ìlú kan sí kejì ọba máa ń níṣe lórí rẹ̀ tó bá yàtọ̀ sí irú ọ̀dọ̀ wa nìbàdàn ọba kankan ò níṣe lórí pàjẹ́mọ́ ọba náà ti máa ń wé láwa ní ìmáàmù tẹ́lẹ̀ o ṣùgbọ́n nítànú ọdún tí nǹkan yìí ò ní ṣẹlẹ̀ mọ́ táwọn bàbá wa ń bàdàn táwọn ti gbara wọn lẹ̀ so irú tó wá ṣẹlẹ̀ ń bàdàn yẹn òun ló fẹ́ fa tí mo fẹ́ sọ so irú tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ń ló fẹ́ fa nǹkan tí mo fẹ́ sọ báyìí náà kí ni tó ṣẹlẹ̀ òun náà ni pé àwọn bàbá wa wò nígbà tó di pé ọba tó wà ń bẹ̀ kì í ṣọba mùsùlùmí lọ́dún náà nínú tàtà gbọ́ ìrìndàkọ̀ ọba a ò pé sọba ní àmọ́ ní òwì láwàní fún ìmáàmù ẹ̀rọ rárá bí wọ́n ṣe jẹ́ bàbá àṣàlẹ̀ nu sọ̀rọ̀ jẹ́ kí bàbá àṣàlẹ̀ ni máa ń wí láwàní pé lọ ààfin lọ wí láwàní ilé so Christian ò lè wí láwàní lẹ́bi jẹ́ kí sẹ́rí àwa àlùsùn náà sí lájọ ọ̀pọ̀lọpọ̀ bàbá àtàná o ẹ̀yin ti sin tẹ́ ń dà pọ̀ ẹ̀kẹ́ tara yín ni o àwọn bàbá yẹn wá yan bàbá àṣàlẹ̀ pé a máa ń ní oyè bàbá àṣàlẹ̀ nìbàdàn làwa ti máa ń ní oyè bàbá àṣàlẹ̀ ni máa ń wí láwàní fún wọn torí wọ́n rò ó pé bóni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ kó jẹ́ pé ọba tí èsì mùsùlùmí ni ó wí láwàní fún ìmáàmù kì í ṣọba gan ni máa ń bá wọn yàn ṣùgbọ́n àlàbọ̀rùn á máa dẹ̀wù gbà mí náà ẹ já wa padà sílùú Ògbómọ̀ṣọ́ mo ń bọ̀ lórí ẹ̀yin bàbá wa níwò ẹni tó bá lóye yóò ti mọ ibi tí mò ń sọ̀rọ̀ lọ ẹ já padà sílùú Ògbómọ̀ṣọ́ bàbá wa ọba tàná nínú tàn tá a gbọ́ ẹ rí i pé bàbá yìí mùsùlùmí ni wọ́n dẹ̀ ṣe dáadáa so wọ́n wá ti gbìyànjú wípé bàbá yẹn wò pé bóni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ inú òjì kí bàbá yẹn yan imam bàbá wa ọba tàná Ògbómọ̀ṣọ́ inú òjì kí wọ́n yan imam tí wọ́n fi sọ fún pé ẹ̀yin mùsùlùmí ẹ lọ yàn kódà wọ́n ní wọ́n sọ fún wọn wípé torí ìfẹ́ bá ń dá sílẹ̀ bí ìgbà téèyàn túyàn lẹ́pẹ́ ẹ lọ yàn torí bí mi ṣe rí
ó lè jẹ́ pé ẹni tí ó dé bẹ́lẹ̀ yìí mi lè mọ́ rí báyìí àti iṣẹ́ ó lè mọ́ jẹ́lẹ́sìn wọn. So yóò lè ti wà ńlẹ̀ ìfi ọ̀rọ̀ ti síbi tí ọ̀rọ̀ wà. Bàbá yẹn òwò kan jẹ́ mùsùlùmí wọn ò wo àná yẹn torí ẹ̀ ni wọ́n fi ní wọ́n gbé ọ̀rọ̀ yẹn lé Parakoyi lọ́wọ́. Àwọn Parakoyi náà ni wọ́n yan ìmáàmù tó wà ń bẹ́ẹ̀ tí wọ́n lọ kọ̀ǹsọ́ọ̀tì inú ilé kó tó di pa àwọn Parakoyi ń ṣe bí wọ́n ṣe ń Parakoyi báyìí. So kọ́lọ́n kó kíyèsí a ìtàn ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kọ́ mo fẹ́ sọ kì í sì ti bẹ̀rù mo dúró ti òdodo lára ìmáàmù Ògbómọ̀ṣọ́ torí mo rí i pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó wà alal haq wọ́n wà lórí òdodo yìnyín sì lè padà láyéláyé torí òdodo yẹn sì wà ńbẹ̀ lórí nǹkan sísọ. Sẹ́rí iṣu tó kù ọmọlé ni kì í sọ ọmọlé ìyẹn ọ̀kẹ́mi sẹ́pẹ̀ yóò rú yàn lójú gan náà pé odidi fámìlì tí wọ́n fi wòran so tẹ́ ẹ fi lọ mú yàn wá so tí ẹ ṣe ọ̀rọ̀ ọjọ́ kan kì í ṣe àkẹ́jẹ́ kásáré mú yàn sì fi jẹ ìmáàmù bẹ́ẹ̀ so fámìlì náà tí wọ́n wá wòran náà so tí wọ́n fi tún ṣe interview nínú fámìlì náà tẹ́ni ló ṣe fọ́ọ̀sì tí wọ́n ní àbọ̀ kò gbélé so fámìlì náà ló tó kọjọ́ lọ sílùú pé ẹ bá wa ṣe tẹ́sítì fáwọn tá a fà kalẹ̀ tó sì wà ń bẹ̀ tí lẹ́tà tẹ́ ẹ sì kọ sí wà ń bẹ̀ Yorùbá mọ̀ burú rẹ díẹ̀ o tí lẹ́tà tẹ́ ẹ kọ sẹ́ni yìí wà ń bẹ̀ tírú fámìlì bá ń bá wà tó á wòran tó jẹ́ pé wọ́n ní fámìlì yín lọ́kàn ẹ lọ mú yẹn wá o ẹ sì dúró gbogbo yín náà sì wà ń bẹ̀ ń jọ interview jẹ àtàwọn mọ́gàjì ilé àti gbà tẹ́ ẹ sì wà ń bẹ̀ tẹ́ ẹ sì wà á lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ yẹn tó fi wá jẹ̀ mọ́mù tí ẹ fi mú pòun ló ṣe fọ́ọ̀sì so tó fi ń lo oṣù méjì oṣù kan oṣù mẹ́ta mẹ́rin márùn mẹ́fà ọdún kan tó wá dẹ́yìn ọdún kan tẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ rèésì kiri ṣe ẹ̀pẹ́ tí mo rú tẹ́ni yẹn jẹ́ láàrin ọdún kan lọ́wọ́ padà fa rírèsì ọ̀rọ̀ àtàwọn ọ̀rọ̀ mi tó wà lábẹ́nu tó jẹ́ kí yíyẹ sọ̀rọ̀ orí social media ọjọ́ yé wa ni. So Yorùbá ní tásìkò ọ̀rọ̀ bá ti tò èyí sọ tíyẹn bá ríru fámìlì bá náà tí ẹ ń wò rẹ tẹ́ni tí wọn ò sì sọ̀rọ̀ tí ẹ sọ pé nǹkan fámìlì yìí lọ́kàn tẹ́ ẹ sì lè jókòó ti irú ẹni bẹ́ẹ̀ tẹ́ni nǹkan máa jẹ́ lọ ẹ bá ní ìsọ̀mọ lé yín so fámìlì èyí ọ̀fẹ́ wá nǹkan sọ sí pé nǹkan míì wà ń bẹ̀ ìyẹn ọ̀kọ́ la fẹ́ sọ so torí ẹni tí ọba mẹjọ yọ kẹwàá wò pé ọ̀rọ̀ mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ clear but ká padà sórí ọ̀rọ̀ àwọn àfa wa nílùú wò ọba wa Abdulrasheed inú wa ń dùn àfi mùsùlùmí tí ọba gbádùn nìkan ní wókè ní lágbájá kù bẹ́ẹ̀ tàmẹ́dù kù bẹ́ẹ̀ ṣé n tí a ń pè ní òrìjínà ìpèpè síbi òdodo tọ́lọ́n jáde lẹ́nu ẹni wọ́n practice ẹ o wọn ò practice ẹ o ẹ̀wọ̀n ń kírun o àníṣe ṣérú táwọn ànábí Ọlọ́run pèpè sí pé ká mọ́ mòrògùn kọ́mọ Ọlọ́run ọjáde ń bẹ̀ inú yẹn ọkọ̀ tó pè nílẹ̀ Yorùbá alhamdulilayi nítorí pé gangan nípìnlẹ̀ ọ̀rọ̀ ìtàn Yorùbá kọ́ mo fẹ́ sọ gbogbo oníṣẹ̀ṣe tí ń sì tàn án sọ ìtàn tí ò sí lẹ̀ ń sọ tójú bá kojú ẹnu ò rí dẹ́rẹ̀dẹ́rẹ́ inú ọ̀rọ̀ Yorùbá wọ́n ní òòṣà bó ọba lè gbè mí ṣe mí bó ṣe bá mi bó olùsá ṣe bá àwọn bàbá wa òòṣà ló dé lọ́sàn-án gan ìsìláàmù ṣáájú òòṣàdé ìmọ̀ Ọlọ́run lọ́kan ṣáájú òòṣàdé kódà bàbá wa Yẹmí Ẹlẹ́bùrú bá sọ ọmọ máa ń kó tiwọn dáadáa ó wà lórí YouTube pé nígbà àwàṣẹ so kò sí òrìṣà kankan lórílẹ̀ wọ́n sọ náà pé kò sí òrìṣà kankan lórílẹ̀ so kálukú ń lo tọlọ́run lẹ́yọ̀kan ṣoṣo so wọ́n ní ṣùgbọ́n gbà táwọn ẹni òrìṣà dàdé so òrìṣà wọn dá tí wọ́n lọ padà dùn so ìyẹn ó clear inú tan ara yín tẹ́ bá ń sọ náà lẹ́ẹ̀tì máa múra yín sẹ́wọ̀n kó wọ́n láwọn odùkáfà kan ń bẹ tẹ́ bá ń kì wọ́n tó máa rí fáa yín sí ẹ̀sìn ìmọ̀lẹ́ ní tí èèyàn bá kọ̀wé kan tí wọ́n make reference sí nǹkan kankan sẹ́wọ̀n pé ń bẹ́nu odù fáyín ẹ̀yìn tẹ́ ẹ máa fa àtàwọn àfáà tó ti kọ́fà tẹ́lẹ̀ kí wọ́n tó gbà sílámù àbí wọ́n tó di súnà wọ́n máa ń sọ pé àwọn afá kan ń bẹ táwọn bá kì débi kan èmi ò ṣe rí so pé ibì kan ń bẹ tí ó tún ní wọn lọ ṣàlùwàlà téèyàn bá kọ̀wé kan tí wọ́n make reference sí ìwé kan pé tí mo sọ inú báyìí àbí ẹ lọ wo nǹkan báyìí ṣéwèé tó kọ yẹn lọ ṣáájú ṣéwèé tó ṣẹ̀ṣẹ̀ kan sí ní ojú tí make reference sí lọ tí ẹyàn bá ń dífá lọ tí wọn wá padà tó ń sọ̀rọ̀ ìsìláàmù ń bẹ sí ìsìláàmù ló dé lọ́sàn-án gaba Ọlọ́run ṣètò sí wa mùsùlùmí so ẹ̀yìn nǹkan la fẹ́ sọ ipe bàbá Olúwo wọ́n ń gbógun tẹ̀bọ àníyàn tẹ́lẹ̀ fi gbógun ti Ọ̀kẹ́mi
so gbogbo wa mùsùlùmí gidi gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn. àwọn àfáà wa ẹ wá gbárùkù tì wọ́n, kálukú ń dùn pé alihamudulilayi ìsìláàmù ni wọ́n kọ̀ rọ́bà wa àfáà wa. ẹ jọ̀ọ́ nítorí ọlọ́yin bàbá wa nílùú Ìwó àtọba Olúwo bóni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀. anybody lọ entitled sí àtijọba. tí ẹ bá wá bá wa sí gbogbo ẹ̀yin muslim lawyers, gbogbo àwa mùsùlùmí pátá, ní tí mo fẹ́ sọ wá ni pé ẹ jẹ́ ká ṣe òǹpinya láàrin ìsìláàmù àti ọ̀rọ̀ ààfin. tí a bá ti ń gbé ọ̀rọ̀ imamship wọ inú ààfin, ìmáàmù ò sí inú olóyè ààfin, ká lọ di òun mọ́. traditional ruler lọ́ba, pé traditional ìbílẹ̀ kì í ṣe ẹbọ ní à ń pè ní tradition. ìbílẹ̀ nǹkan tá à ń ṣe lọ́dọ̀ wa, ní tá à ń ṣe yẹ ẹjẹ́ àjọ wò, ẹbọ kọ́ ló pilẹ̀, ẹbọ já wá lọ́sàn-án gan ni. so ìmáàmù olórí ẹ̀sìn ni. ẹ̀sìn tọ́ba tí bá wá ń ṣe òfin ìlú yìí náà ni ẹ̀sìn tọ́ba. wọ́n ní mùsùlùmí nìkan ló lè jọba ń lù wò, ẹ jẹ́ kó ń dìídò ẹ jẹ́ kó ń dìídò ìdúró ṣeré mọ́tò o. so kágbà bẹ́ẹ̀ nítorí wàá sọ side effect ẹ̀ fún yín. so láìláìláìlá kí mo sọ last o. tí mo fẹ́ fà ni pé ìmọ̀ Ọlọ́run lọ́kan òun ni bàbá Olúwo ní à ń preach. tá a sì gbọ́ yìí sí Islam náà. ká yọ ẹ̀sìn, ká yọ ọ̀rọ̀ imamship kúrò láàfin. traditional ruler lọ́ba, ìmáàmù olórí ẹ̀sìn ni. tradition ò sì mí ní ẹ̀sìn. adẹ̀jẹ̀ kó yá pé tradition wa nílẹ̀ Yorùbá gan ni pé ká má ṣe ẹbọ. gbogbo àwọn Ṣàngó nǹkan táwọn èèyàn sọ dòòṣà ọ̀sán gan ni wọ́n dé. ní tí ẹ ń pè ní Islam ni mọ́ Ọlọ́run lọ́kan. iná lọ wá wà nínú ìwé Yorùbá pé òrìṣà bọ́ ọba lè gbè mí ṣe mí bó ṣe bá mi. ó fi hàn pé ìbọ̀ òrìṣà ló dé lọ́sàn-án gan. dẹ̀lí ìlúnu ẹ̀rí náà tá a fi bẹ̀yìn pàṣà nínú àwọn ẹ̀rí tó wà ńbẹ̀. òrìṣà tó ọba lè gbè mí ṣe mí bó ṣe bá mi. ṣé báwọn bá yín lọ sọ bẹ́ẹ̀? bó ló ṣe bá wọn mímọ́ Ọlọ́run lọ́kan. now tínú ẹ̀yà fún wa bá ń dùn nílùú Ìwó, bàbá wọ Olúwo, ẹ jẹ́ kí a jẹ́ káwọn mùsùlùmí ké ní tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ máa ń mú afilé mùsùlùmí lọ́wọ́, tàbí ká kírètì oyè kan tó jẹ́ pé ẹni tí ọba máa ń torí ké bóni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀. tá a bá ní mùsùlùmí nìkan níjọba àwò ní tí ó rújú, kò sí ẹ̀rí kankan tó sọ fún wa pé ẹ̀sìn kan ló gbọ́dọ̀ máa jọba. kò sí ẹ̀rí o. tí bó fi ìjọba tá à ń lò yìí ni ẹ wo bàbá wa ọba Ìjẹ̀bú, kí ni orúkọ bàbá náà o, kí ni orúkọ ọba tí wọ́n máa fi ń pè wọ́n o, bàbá tó jẹ́ pé àwọn ni wọ́n dàgbà jù lórí ọba yìí, Àwùjalẹ̀. kọ́lọ̀ ń jẹ́ mi wọ́n ogun bàbá dáadáa ni bàbá yẹn. ẹ wo tí bàbá yẹn náà sì ti pẹ̀jù lórí oyè báyìí, wọ́n sì wà láyé, kọ́lọ̀ tó jẹ́ mi wọ́n ogun sí dáadáa, kó bá ní sálẹ̀ kó àlàáfíà ara fún wọn. bàbá yẹn ni wọ́n gbé ọ̀rọ̀ lọ́balọ́ba lọ sí kóòtù nílùú Ìjẹ̀bú tó dẹ̀ ti dòfin pé ọba tó bá dé bẹ́ẹ̀ Ṣàngó-Adélé ni bàbá yẹn ṣe, kóòtù wọ́n ti dájọ́. so ọba tó bá dé bẹ́ẹ̀ ẹ̀sìn tí bá ń ṣe ní corporatives, ẹnìkan ò ní máa sọ wípé tó bá ti dé bẹ́ẹ̀ o gbọ́dọ̀ sì ṣẹ̀ṣẹ̀ bí o. rárá, wọn ò sọ pé ìṣẹ̀ṣẹ̀ ló ní. so ẹ̀sìn kan ní ìṣẹ̀ṣẹ̀, ẹ̀sìn kan ní, kò sí ní ti jẹ́ pé ìṣẹ̀ṣẹ̀ làgbà, ìṣẹ̀ṣẹ̀ làbúrò lọ́n lọ. so bàbá yẹn gbé lọ kóòtù, wọ́n dẹ̀ jàre bọ̀. so kò sí ní ti jẹ́ pé tó bá kan bá kú wọ́n lọ górí ẹ̀. so ọlọ́run jẹ́ mi bàbá ogun dáadáa, wọ́n ti yanjú yẹn. ọba tó bá wà ń bẹ́ẹ̀ sì tó bá ṣe kó practice ẹ̀. ọba kan bẹ nìbàdàn, Akínyẹlé náà ni, Christian paraku ni bàbá yẹn, bẹ́ẹ̀ bí 1940 kìíní kan ni wọ́n jẹ. nígbà tí wọ́n jẹ ọba nìbàdàn, so wọ́n fẹ́ dífá fún wọn, láwọn ò ní bílífù náà, ẹnìkan kọ́ mọ́ dífá fún àwọn. àwọn àfáà láwọn fẹ́ lọ́mọ gbóhùn tí àwọn láwọn ò ní bílífù, wọn láwọn àfáà dànù. so Bible làwọn gbàgbọ́, wọ́n sì jù sọ bá wọn. so bóò ni mùsùlùmí ó sì máa tijú ẹ̀sìn tí ọba tí
kò bá rí bí Olúwo bá lọ jẹ ókè nínú àwọn ọba tó wà sẹ́yìn níwò ṣé gbogbo wọn lórí bólúwo ṣe rí òun tó wọn bá rí bẹ́ẹ̀ ṣé òòṣà yẹn máa wà láàfin. Tá a bá wá rọ opportunity nǹkan ẹjẹ́ á plan ọjọ́ ọ̀la bẹ́ẹ̀ wọ́n fa àwọn ẹ má wo ọ̀rọ̀ mi ní ọ̀rọ̀ mi kéré ẹ má jẹ́ àwọn tá a bá ń rí lónìí gbogbo ẹ̀yin àfáà wa ìlú Ìwó ẹni tó bá ní ìlú Ìwó ìlú yẹpẹrẹ kan ní kí ni sẹ́ bàbá kí Ọlọ́run ti ń fèsì eléyìí bàbá wa Professor Khidir Abdulbaki wọ́n ti gbà wọ́ọ̀dù wá lẹ́yìn ìgbà wọn bú bàbá olùkọ́ àgbà alihamudulilayi ní tí ò sí mú jámánà ń bẹ gbogbo àwọn bàbá olùkọ́ àgbà mọ́ àdàbòrò so ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n ìmọ̀ ń bẹ àpọ́nlé ń bẹ gbogbo àwọn ọmọ kí bàbá olùkọ́ àgbà èyí ó máa rí àpẹẹrẹ ìbádà lára wọn pé àwọn eléyìí bàbá yìí rí àwọn èèyàn síbi kódà àpọ́nlé táwọn àwọn bàbá olùkọ́ àgbà gan tí èmi tó máa ń sọ fáwọn èèyàn pé ó ti pọ̀ jù gbogbo náà bàbá wà sí ìrètí ẹ̀ tó a bí sábà rí a wọ́n mọ̀ sí àfáwà yóò mọ̀ òkúta làfà yín so ó ti pọ̀ jù jẹ́ alihamudulilayi nígbà wọn dákẹ́ fún Ọlọ́run ní bàbá kí fèsì Ìwó ìlú àfáà ni ìlú mímọ́ ni la jidala fi dhalik wa man shakka fihi fa huwa mukhalifun wa mu'arid ẹni tí bá ń sin méjì àti mọ̀kẹ́lẹ́ ìyapa ni kéṣèkéfì ní ọ̀yapa ni ó ń kórìíra orí tọ́lọ́run sì sí wò ni kullu dhi ni'matin mahsud. bí wo ṣe wá jẹ́ aṣíwájú nílẹ̀ Yorùbá yìí àbẹ́lọ̀ nǹkan bàjẹ́ bá a ṣe ń rotò ní ẹ̀jẹ̀ àròtọ̀ lámà ni mo fi kọ́kọ́ sọ òwe àwọn olóyìnbó yẹn pé change is law of life and those who only look to the past and present are certain to miss the future. So tá a bá ń wò ní nìkan àtànà ọ̀la ń kọ́ ọ̀la yẹn gángan sí ni nígbà Ọlọ́run sọ fún Ànábì Ibrahim inni ja'iluka linnasi imama qala wa min dhurriyyati Ọlọ́run sèmi láṣíwájú Ọlọ́run ni màá mú sí ọ láṣíwájú jáde Ànábì Ibrahim sọ pé Ọlọ́run àwọn àrọ́mọdọ́mọ mi àwọn tí ń bọ̀ èmi ti dá síwájú pọ̀tùbò làwọn ọmọ tí ń bọ̀ ṣe bàbá wo Olúwo tí fẹ́ Islam tó bá ń bẹ lẹ́mìí yín ẹ mọ̀ wò tí yín lónìí anybody ẹ mẹ̀jẹ̀ àtàrà wa àfi tá a bá ń fẹ̀kọ́ tanná fúnra wa lójú lókù anybody ló lè bọ́ sórí ipò ọba kò sófin tó bá kẹ̀kọ́ mùsùlùmí nìkan ló lè jọba wò number one torí ayé tá a wà ìjọba ní ìyọba mo ti gbọ́ níta fẹ́ àbọ̀ Olúwo kan rí tẹ́nìkan ní ṣe bí fani máa ń mọ́ba wọ́n láyé tá a wà wọ́n ní gómìnà ní mọ́ba ṣé tí gómìnà kan bá débẹ̀ tọ́wọ́ bọ́ àsìkò tí ọba tọ́wọ́ wájà tí a mú kándídéètì wọn pé ẹni tá a ṣe kékeré ni èèyàn fàpájánu ní òfin wo lọ́ba àkẹ́ ẹjẹ́ á máa rú eléyìí ká ti wá sí nǹkan lẹ̀ kódà ká wá sọ pé mùsùlùmí náà ni máa ń jẹ́ sí gbogbo mùsùlùmí ló sì lè rí bí bàbá Olúwo ṣe rí. tí máa make sense bóyá làákàyè tèmi kéré ní bí mo ṣe wò lọ ṣé gbogbo mùsùlùmí ni ó rí bẹ́ẹ̀ tí ẹ bá lọ mú mùsùlùmí ọlọ́bẹ̀ yọ tọ́jẹ́ pò ń gbà yìí fẹ́ máa dákọ̀ ìlú ni àwọn ìlú kan kábàámọ̀ kí mùsùlùmí dọba wọn ní ìsìn àwọn ìlú kan lókè Ògùn yóò ti máa yẹ yín bá bí mùsùlùmí ṣe wà bẹ́ẹ̀ òun ló gbé ẹbọ lárugẹ fẹ́ẹ̀ jù torí ìsìláàmù ni ẹ sì fi mú tó fi dọba lónìí nínú ẹni tó gbógun ti àbí tọ́fẹ́ gbógun ti ìsìláàmù tí ń sọ pé náà àṣà ni ní ń pè ní sì ń gbé ẹbọ jáde ṣé kò ti dàdán wò so ibi tí mi ń sọ̀rọ̀ lọ nìyẹn o bóni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ní máa fà súnà kàtí à ń gbogbo gbà àwọn òdìfá ní máa fà súnà kàtí à ń gbogbo gbà ẹ wọ Ògbómọ̀ṣọ́ ọba ní kéré kan ẹ rí i pé mùsùlùmí náà ní bọ́ bẹ́ẹ̀ ààfin ọba ló ní mọ́sálásí ọba wo ló ní mọ́sálásí wọ́n filẹ̀ lẹ̀ fún mọ́sálásí ṣé wọ́n sọ fún wa pé tọ́ bàbá ní mọ́sálásí ṣé o ní ọmọ bá adarí ẹ̀sùn ní kó máa yàn máàmù síbẹ̀ rí àbá kan báyìí tí ó jáde tí ń bú wọn Ògbómọ̀ṣọ́ tí ní wọ́n sọ̀rọ̀ ẹ ti rí kí àbá èyí ó ti rí kí báyìí láti kékeré ní ẹ ti síìkì so wọ́n máa sọ̀rọ̀ bíi kíní báyìí tó
gbogbo ohun tí mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ń sọ ó wulẹ̀ takò tẹlòmíì bí ẹ má lọ wẹ̀wé odò ẹlòmíì wulẹ̀ ń gbẹ̀yìn àsòdò tí yọ wà rí sí inú lọ́ba fín ṣe àrífín dà ń bẹ̀ tí wọ́n bú ọba rí ni pé àwọn kan ibi tó ti kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíì inú rẹ̀ ń bàjẹ́ àwọn ẹgbẹ́ kan kóra wọn jọ ńlẹ̀ Yorùbá ẹ̀ ti mọ̀ wọn o wàláì mo fọba tẹ́mi bẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ búra tí wọ́n bá ń jáde tẹ́ máa ní àwọn làwọn ń ṣàtúnṣe àwọn fẹ́ rí ọba àwọn ọba ti yanjú ọ̀rọ̀ bàbá ńlá ọ̀rọ̀ wáìtì ni mo fi Ọlọ́run búra wàláì lè àṣìm bíi kí mọ̀mù yóò kó bẹ́ẹ̀ ní sí wọn torí ìbànújẹ́ ni pé iní àfi dìde gíjà lórí ọ̀rọ̀ kí ló kọ ọ̀lù tí Sheikh Labeeb lọ yìí tí wọ́n ní àti mọ́ṣáláṣí pa yìí ní àfi dìde kódà fọ́ìsì wọn tí mo fẹ́ tí gbọ́ngbà náà ẹ mọ ìyàwó náà o kálùsù náà tó dọ́gba kó di ìmáàmù bẹ́ẹ̀ hàn torí pé nínú tí ń dá wàhálà alẹ́ ni pé àwọn èèyàn fẹ́ lo ìmáàmù tí wọ́n ń rò pé bọ́yá wọ́n ń bráùsì nù yẹpẹ̀ ọ wà nínú wàhálà wọ́n sì rí pé ẹni tí ìlú fẹ́ alùsù náà ni àwọn kan dìde tí inú àwọn tẹ́ máa rò pé ìníṣà yóò bá ń dà fún ìníṣà tá a gbọ́ báyìí sí wọn gbà náà alùsù náà tún gbọ́dọ̀ gbà bí yìí o alùsù náà gbọ́dọ̀ gbà bí yìí o wàláì bíi kí máa ń wògbọ́n sọ kó mẹ́rin tí ẹni tẹ́ bá rẹ́rìn ẹ̀rí Yorùbá ló burú débi wíkè ẹ̀jẹ̀ ń sọ kí ní kan fún yín ìgbà ń dùn mí gbà mí kí mo jẹ́ Yorùbá ẹ̀yìn sẹ́rò àwọn ìwà àbòsí kan pọ̀ lọ́wọ́ Yorùbá débi kí nǹkan kan jáde sí mi lálẹ́ tí mo ní Yorùbá lẹ́fù sí mi mo rò lẹ́mìí ìfi kẹ́kẹ́ sì ń dára mi lẹ́bi ẹnìkan bẹ tí mo ṣe nǹkan kan fún láàárọ̀ so àwa ríra lálẹ́ ọ̀pọ̀ ẹ̀rẹ́ mi kọjá ọkàn kì mí lásán kíní yẹn wá gbé sí mi lẹ́mìí pé ṣé kò yẹ kó sọ pé mo ṣe sẹ́wọ̀n ké gẹ́gẹ́ bí ọmọ nìyẹn bó ṣe wá fi nǹkan tó fẹ́ fi sínú mọ́sìkì tó wá fẹ́ jáde padà wá ní ẹ̀sìn àárọ̀ mo wá sọ pé àkọ̀tọ̀pẹ́ sẹ́mi kọ̀tọ̀pẹ́ sí tí mo tó sì wà lẹ́mìí mi nù mo ní ọ̀tọ̀pẹ́ Yorùbá wọn sì ká kọ̀tọ̀pẹ́ mo sì mọ kọ̀tọ̀pẹ́ kíní kan wá sí lẹ́mìí Yorùbá nù tó bá jọ kó máa wúṣẹ́ ó lè pè padà lójú ẹsẹ̀ pé wá ń bí sọ kọ̀ ẹ́ kó sọ pé mo ṣe àárọ̀ so àwọn ẹni yìí tẹ́ ẹ máa rò pé kí lórúkọ rẹ̀ inú ń bí àwọn ẹ̀ka ìyún òun bẹ nínú iṣu ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù ìsìn kì í ṣe pé mò ń pèsè wọn àfẹntí Ọlọ́run ọba fún ní ojú inú tí ò ní ìmọ̀lẹ́ mi ò ní dá nǹkan gidi mà èyí ọmọ rí tẹ́ ẹ bá ń wo ìmáàmù pé ìmáàmù yìí Ọlọ́run ní ń gáìdì ìmáàmù ilé Ọlọ́run ló yàn ìmáàmù ilé wà ilá àwọn ọ̀rọ̀ tí mọ̀mọ́ ń sọ ọkọjá kẹ́nìkan ó rò pé ṣé mọ̀mọ́ ìní sọ̀rọ̀ so bó ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ẹ̀yà fáwa nílùú wo bá a ṣe gbárùkù tí a bá wọ́ bá dá ṣùgbọ́n a ti kó jánu gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn sí bẹ́ẹ̀ yẹn jù ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run a gbárùkù tọba ẹ̀yànjú ọ̀rọ̀ onímọ̀ọ́sípù kọ́ má jẹ́ pé àwọn sọ pé ààfin wa ńlọ́dàdù nílẹ̀ Yorùbá alihamudulilayi afẹ́ kọ́ máa lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ba kọ́ ọba kọ́ ni ọmọ bá wa yàn máa mú un. ilé ìwé báyìí you are the criminal and claiming victory ẹ ti fọ́ọ̀lù ní Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ kù ṣé ìmáàmù pálásì tẹ ìyá mi Ọlọ́run ẹ̀jẹ̀ ọ̀tá rẹ̀ jẹ́ ẹrú ọba Jamiu ara àwọn tá à ń sọ ni bó o lè yàn ó sì wò wípé kí òdodo súnà yẹn ẹ rí i pé inú ọ̀rọ̀ tí kan bọ́ta àwọn ẹlẹ́bọ gan wọ́n lè kí àjọ ní mọ́ṣáláṣí nǹkan ti di pé yín tí wọ́n fẹ́ máa ṣe tí wọ́n ń ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí ilẹ̀ Yorùbá tó jẹ́ pé orí múbàdí lomi ò ti máa kí ọba kú ọdún Ṣàngó ọdún yìí bàbá kábíyèsí kọ́ náà jẹ́ pẹ́ fún wa so ìtẹ́lẹ̀ lomi náà wọ́n máa múlẹ̀ Yorùbá so ibi tí nǹkan ti ń dùn wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀pọ̀ so àgbọ̀dọ̀ má máa ríru Jamiu yìí ẹ̀yin Jamiu ṣáà máa ń rí bá ọlọ́mọ sànú o so mo wo fídíò Jamiu kan ní alẹ́ títí ń sọ pé ṣé Sulaimanu Faruku òun ràn wọ́n tó sáà ń bẹ̀rẹ̀ sí ní ó ti pẹ́ o ẹni wá ní gbogbo àwọn àfáà ní ẹ̀ ń tako yìí so ó ní tá a fẹ́ tẹ̀lé ó ní Quran àti àdìsí Quran àti Sunnah ó ní Quran àti àdìsí ní ká tẹ̀lé ọ̀sánjọ́ náà lọ́wọ́ ẹ̀rí pé díẹ̀díẹ̀ ní ń bọ̀ gbogbo àwọn àfáà lọ ó ní gbogbo àwọn àfáà yẹn wọ́n kọ̀ sáfà kankan
ó ní kọ́sáfà ń lù ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kàn mí kìíní mú lásán ni wọ́n á ní kí ní tẹ̀lé ó ní Kùránì àti súnà ní tó ń ta kò ní ìsìn ẹ̀ ti pé bílẹ̀ tí yẹn ti mọ̀ pé so tí irú jámílẹ̀ náà bá ń sọ ìjà ọlọ́run sàn tí wọ́n sàn jámí kọ̀ọ̀kan tí wọ́n ń jẹ́ torí dáàdì Malam Yusuf ẹ jọ̀ọ́ ẹ̀yin àfáwà nílùú Ìwó ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀nu kì wá sí ìlú Ìwó nìkan gbogbo ìlú tẹ̀yìn ọba abẹ tẹ́ ẹ̀ ń sọ pé ẹ̀yin lẹni máa ṣe àbẹ́yìn lẹ́yìn máa mú ẹ bá ní fi ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́yìn Muslim lọ́yẹ̀ ẹ̀ dìde ẹ jẹ́ ká separate ilẹ̀ táwọn àbá kan ti fi ilẹ̀ endowment ni so ẹ̀rí báàkẹ̀ ẹnì kan ò lè sọ pé sùdíwà so ẹnì kan ò lè sọ pé àwọn àbá àwọn kan ló nílẹ̀ rárá so tọ́ba mùsùlùmí bá wà níbi kan lónìí tẹ́ ẹ lè fi ràn Islam lọ gẹ́gẹ́ bí ọba Ògbómọ̀ṣọ́ àná ṣe ṣe pé ẹ má jẹ́ ọba Ògbómọ̀ṣọ́ àná kọ́ lọ yan ìmáàmù yìí wọ́n fi ti sọ́dọ̀ pé Parakou yìí wọlé oṣojú mùsùlùmí tí Parakou yìí bá wá sọ lónìí pé ẹni táwọn mú ò ṣe iṣẹ́ tó bá gbé fún àwọn fèèl ẹ bèrè pé sọ́ba lọ́yàn máa ń wì fún sọ́ba Ògbómọ̀ṣọ́ lọ́yàn máa ń wì fún ṣe bí ẹ fi sọ́dọ̀ àwọn mùsùlùmí ni ẹni tí wọ́n á fi so lórí kọ́ lọ ṣe mítì yẹn ó ní Parakou yìí ṣòra jù gbogbo àtàwọn sí ìlú Ògbómọ̀ṣọ́ Parakou yìí ń bẹ lẹ́yìn Ìmáàmù Ògbómọ̀ṣọ́ gbàdá o àwọn èèyàn kan àfáà kan báyìí tí a tó bẹ̀rẹ̀ kẹtẹ báyìí kan náà wọn náà bẹ lẹ́yìn Ògbómọ̀ṣọ́ gbàdá o wàláhì wọn kàn yọ lẹ́yìn kọ̀ọ̀kan padà ní gbogbo ẹni ẹ̀dùn kódà ẹni tó lè di pánẹ́lì àwọn náà ti kú ń bẹ a sì bẹ̀ dí àwọn gbogbo ọ̀rọ̀ kọ́ la sì ti ṣe lórí social media tí wọ́n bá ti pẹ̀lú mi láti ilé kí ó mi pè wá ń bì wọ́n sọ̀pọ̀tì ilé ti takò àrí so gbogbo ẹ̀ ló yé wa wayamkuruna wayamkurullah wallahu khairul makirin asámọ̀ pé òdodo ni ó lékè so ó ti yé wa ibi tá à ń lọ nù ẹ̀yin Muslim lọ́ọ̀yà wa ẹ bá ní dìde ẹ jọ̀ọ́ ẹ bá ní dìde so tó bá jẹ́ pé àbárẹ̀ ẹni tó bá fẹ́ bóyá ní tí mo rò yẹ pẹ̀lú future Islam níbẹ̀ mi ṣe rò ẹni tó bá fẹ́ pè wọlé ẹ lè pè sórí nọ́mbà ká contribute tó bá jẹ́ pé kò bá rí bẹ́ẹ̀ pé àkóṣì wà ń bẹ̀ pàtàkì jùlọ nílùú Ìwó àtàwọn ìlú mi alhamdulillah inú ilé ogbó nìsín ìmáàmù bẹ̀ ẹni ni mo ti gba owó ókè irú Musa Ọpẹ́lọ́yẹrú ó ní mo ti gbowó Allahu Akbar ntọ́ sọ ìbọn tó fi dálé kìámẹ́ ọ lọ tún sọ tó Musa gbogbo yẹn ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run kankan kàn máa fò bọ́ta ẹ̀ǹtẹ̀ tìwájú náà tẹ ní kọ́ máa ṣe kékeré Ọlọ́run máa ṣe mí lẹ́rú ọ ẹ̀kọ́ máa ẹni kẹ́yìn ò kán kí ó dáadáa so ni mo ti gbowó ṣé lọ́wọ́ dádì rẹ Musa lọ́wọ́ dádì ẹ̀ tá a bá rí ẹni tó bá fẹ́ contribute bóyá bí mo ṣe rò yẹ kò mu lórí ọ̀rọ̀ ti ìlú Ìwó àbáwọn ìlú tí Jamiu onílànàtúlẹ̀ alálìkàzìbìn so ìwọ kan máa kó ti rọ àyàbá ìwọ kan bọ́ ta pé tó bá jẹ pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ o kìí ṣe pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ pọ́ dọ́ lójú pé òun ṣe ọmọ náà fámílì àìrárá àwọn èso ọmọ Ògbómọ̀ṣọ́ ìwọ kan bọ́ ta kọ́ wá sí mùláánà yìí pé Ramadan ti bọ́ ìkójú rẹ̀ fọ́kún mọ́ lọ yídì kọ́ wá tún wá kú tán kọ́ lọ́ mọ́ síjú àánú wọ̀ kọ́ wọ náà. Ọ̀rẹ́ kí mo ti táàgì nọ́mbà yẹn síbi tọ́píìkì ìwọ kan sọ́bà kẹ́ ẹ máa ṣe fídíò lẹ́yọ kọ̀ọ̀kan pé n tà ń sọ tó bá jẹ́ pé ìmáàmù yìí kì í ṣe kódà mùláánà lè ṣẹlẹ̀ náà ẹ̀dín náà rẹ̀ pé kì í ṣe fámìlì rẹ̀ so. Hello náà mo wà lórí program ni o. Naam, a fẹ́ dá sí program náà ni. Okay sir. Ẹ kú ètò. Yes sir. Ọlọ́run bá sáyẹn lẹ́sàn-án lórí inshallah. Alámàmí. Ṣẹ́rí èyí tó jẹ́ òdìdí ọ̀rọ̀ òun náà lẹ ti sọ yẹn. Ó dáa púpọ̀ kó jẹ́ wípé ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ ọba á yọ kúrò nù ara wọn. Okay. Islam ó yẹ kó dá dúró gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ yẹn. Ọba náà dẹ̀ dá wà láàfin rẹ̀. Sọ akáṣe tí a bá ní ìmáàmù tiwa
ceremonially a lè present imam wa fún ọba pé this is imam of Muslim in this so village in this so town. bẹ́ẹ̀ni So tá a bá wá dẹ̀ ráwọn kan tí wọ́n bá ń dún mọ̀rú pé bàbá àwọn kan ló fi mọ́sálásí ilẹ̀ tí wọ́n fi kọ́ central mosque kó lé ìṣẹ́jú mélòó làwọn ọmọ yóò fi dáwó jọ láti kọ́ mọ́sálásí mi tí ìmáàmù ó sì máa lò tó gbogbo orú nǹkan yẹn kò èèyàn lè máa fi yẹn threatening pé ẹ mọ́sálásí kan mọ́sálásí ìpìlẹ̀ bí ọba lọ fẹ́ gba mọ́sálásí táwọn bàbá rẹ̀ fi ilẹ̀ rẹ̀ lẹ̀ àwọn mùsùlùmí ó ṣe tán láti kọ́ mọ́sálásí míì tí ìmáàmù ó máa lò tó kọ́lọ́run ọba kó ṣàánú wa gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí development ni ó lè hàn pé dáadáa ni ó jáde ń bẹ̀ inshallah rahman so ẹ ṣe wọn kú ètò ìjàre jazakumullahu khairan. aláma mi jazakumullahu khairan. So torí bí mi ṣe rò ó ni mo ti sọ̀hún pé ọjọ́ ọ̀la Islam so tá a bá tètè ṣe báyìí táwọn àfáwa ní wò àbáwọn ìlú Islam mo nílé ogbó alihamudulilayi ìmáàmù tí ẹ ń ṣe yẹn bẹ́ẹ̀ alùsùnà náà ni ẹ tún lọ para yín o ẹni tí ó bá para rẹ̀ ó para rẹ̀ alùsùnà ni o so torí pé ẹ sì máa wò kó àwọn kan ní kó débì kan nígbà tẹ̀yìn bídí àti ń débi àwọn súnà ìgbárùkù ti yẹ kò sí tọ́kàn wa nígbà tó ò ní ṣe ìmáàmù kan ní ó sọ fún mi pé òun mú dé tòṣù lẹ́ẹ̀kì ń tẹ̀lé ṣebí camouflage bẹ́ẹ̀ ni so alhamdulilayi so àwọn ilẹ̀ Yorùbá tí ìmáàmù wọn tí wọ́n ti saka dáadáa so a mọ̀ wọn nínú wọn ni ìmáàmù Àkúrẹ́ wà alhamdulilayi ìmáàmù tó saka tí wọ́n dúró lórí òdodo so nínú wọn ni ìmáàmù Kiri wà ara wa ní bọ́bà parẹ́ lọ́parẹ́ alhamdulilayi. Musa ẹ bá ń blọọkì Musa Ọpẹ́lóyẹrú so ẹ bá ń blọọkì ẹ o kọ́ máa gbélé wòran. Wa alaikum salam. So yes sir. Now hello gbé kinní kò lẹ́gbẹ̀ẹ́ wa alaikum salam tarakatu wa alaikum salam. ẹjọ ẹka òkè là ń bá sọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni láti ṣáájú láti bá ń sọ̀rọ̀. Ok. Àwo fógámù lórí social media ló fún pẹ̀lú ògbọ́n ọlọ́run bá lékún làákàyè. Bẹ́ẹ̀ ni mo wà ń bẹ́ẹ̀ gan báyìí mo ń ṣe lọ láìfù náà láfi ní ẹ̀pọ̀ wọlé. Sọ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni o. Ní orí jẹ́ tí ọba kìrìsìtẹ́nì wà kí n yan ìmáàmù bóyá mo wà ní àwọn èrò níta àjọ lọ ájì lọ́dún. Alhamdulillah. Èmi mọ̀ ẹ́ dáadáa mo sì mọ orí yẹn ẹjọ́ Ọlọ́run bá lékún ẹ bá wá yẹn nẹ́nẹ́ rẹ̀ dáadáa kó yí wọn tó gbogbo bí wọ́n ti ń ṣe ní àwọn mùsùlùmí ọlọ́pàá ẹ̀yọ yẹn kò dáa rárá. Ibo ni Christian náà máa ń yan ìmáàmù lé wa lórí. Allahu Akbar. Ọlọ́run bá lékún. Ájì tẹ́ ẹ lọ ṣe gbádùn wa dáadáa bẹ́ẹ̀ gbádùn wa. Ẹ̀ka òkè gbogbo prógámù yìí kò tẹ́ èsì mi wò àbí kò tẹ́ èsì mi àtẹ́ǹdì ńbẹ. Alhamdulillah. Ẹ wo bóyá tẹ bá rántí ọjọ́ tẹ ẹ ṣe prógámù tí yóò bò yí àwọn ọ̀kan. Ó ti yé mi. Àwọn ará Ògùn state. Ọlọ́run bá mi lékún látàrí nítorí ìbàjẹ́ fún mi. Sẹ́wọ̀n kẹ́ wọ́n kọ́ wa pọ̀ lóòtẹ́ẹ̀lì ibẹ̀. Àwa sòótọ́ ọ̀rọ̀ takùn ẹ̀ náà wọ́n máa ń fapá jánu. Ṣé wá mọ̀ pé àwọn ọ̀kẹ́ nu wọn tí wọ́n padà ń fapá jánu jọ yẹn? Ṣé mọ̀ pé nígbà tẹ́ padà sọ̀rọ̀ ó lè fún nígbà tẹ́ àwọn bàbá yẹn sọ̀rọ̀ tán àwọn tó jẹ́ àmì ìrù wọn lọ́hùn tí wọ́n sọ̀rọ̀ tán tẹ́ padà sọ̀kan fọ́nù wọn padà gẹ́ẹ̀tì fáàtì tẹ́ ní fáàtì. Gbogbo ọ̀rọ̀ ni wọ́n tí màá yẹn sọ àwọn kẹ́ ń fapá jánu àwọn nígbà tí ẹ̀sùn ìgbé wọn. Ńgbà wọn farabalẹ̀ tẹ́lẹ̀ ńgbà wọn farabalẹ̀ kẹ́kọ̀ọ́. Ṣé ẹ̀sìn tó bá farabalẹ̀ wọ́n á jẹ́ ìdí tí tẹ́fẹ́ láǹdì sí. Wà láì gbọ́. Ọlọ́run ṣàánú wa ẹsẹ̀ ń gẹ̀ẹ́sẹ̀ kún lọ khairan. So àwọn tí ń polówó ájì mi lẹ́nu ọ̀dọ́ afẹ́ ṣáàjì súnà tó gbọ́ wá sì fẹ́ sú àwọn èèyàn pé so n tẹ́ ẹ bá wá bìlẹ̀ gbọ́dọ̀ kọjú mọ́ àwọn èsà alihamdulilayi àwọn òlé lábẹ́rẹ́ tẹ́ ń kọ̀ bọ̀ lọ́wọ́ àwọn so pé nígbà táwọn pariwo wá sí pé ibi tá a wá dé alihamdulilayi kìnnì kan so súnà ìrọ̀rùn ni sórí wà tó bá tọrọ ara ẹ̀ bọ̀ bídíà ọkàn lọ sórí táwọn ń sọ fún wa pé kò ṣe súnà a ní ọmọ tápà sálíkì àmọ́ rẹ̀ ni
súnà ló mú rọrùn dé tí ẹ bá ní kí ni ẹ ń pè ní súnà ìrọ̀rùn ní nkúmẹ tó pè yìí rí wàláhì tí má rí ẹni mo lè dá àmà ẹgbẹ́ tí wọn ní làṣàkí làwọn ti ń pè àjọlọ hajj ni àwọn tá àjọlọ ni wọn lè sọ alihamudulilayi so pé n tọ́ka wá ni pé owó tó ọ̀sán bó o lo òṣìṣẹ́ hajj tó bọ̀ lọ́n pàdé nígbà tá a bá parí hajj fúnra mi máa sọ fún wa pé ibi tẹ́ bá fẹ́ lọ ẹ wá lè lọ báyìí ntọ́lọ ni ẹ wá sí ibi ẹ ti ṣe bá a ti fẹ́ hàn ó bá wù ọ́ wá máa ṣe tó bá wù ọkọ̀ wa lọ ra nǹkan tó bá fẹ́ rà tó bá fẹ́ ṣe gbá so àwa gan lájúwe fún látún sọ pé ibẹ̀ lọ lọ so kọ́nà balẹ̀ kọ́lá kó sànà ẹ rí i pé bákan náà ni hajj 2025 ti bẹ̀rẹ̀ báyìí o téèyàn bá tètè sanwó tó bá ti lè di November ending so wọ́n tún lè má gbowó mọ́ ọ̀rà pé ní deadline tí mákàn sì fi ilẹ̀ báyìí tí wọ́n bá tiẹ̀ wá sùn wọn ò lè sùn di December lọ tí wọ́n bá sùn ìfàtọ̀ àwọn yẹn ti ń sanwó mo fi yẹn polówó ọjà náà ni o kọ́lọ́n kó ṣàánú wa ilẹ̀ Yorùbá Ọlọ́run má jẹ́ kó dàrú gbogbo àwọn ibi tí Islam ti fẹsẹ̀ múlẹ̀ Ọlọ́run má jẹ́ ṣéèkì mọ́ bẹ́ẹ̀ kọ́lọ́n kó ọlá jẹ́kan sọ̀rọ̀ gbogbo àwọn bídíà tí wọ́n ń fapá jánu kò sí nǹkan tí ń dùn wọ́n súnà náà ni tẹ́ bá rẹ́ lómi tí bá ń bú mọ́mọ́ bí wọ́n sọ wàláhì mo fọlọ́n tẹ́ bá kó mẹ́jọ ń bẹ̀ ọ̀tá pé bí ṣe ń la òdodo mọ́lẹ̀ báyìí mo fọlọ́n sẹ́lẹ̀ ọ̀rọ̀ kìí ṣe fámìlì láàmú ajá sí ẹ bá ní kìí ṣe fámìlì kóòtù ni ẹ lọ kóòtù kálukọ́ lọ approve ẹ̀rí rẹ̀ ẹ sì gba kóòtù lọ ẹ gba kóòtù lọ náà kẹ ẹ jẹ́ kí kóòtù ọ̀dájọ́ bóyá fámìlì ni àbí èsì fámìlì so kọ́lọ́n kọ́ sànà nìkọ̀ọ̀kan wa wọ́n ti pa jẹnẹrétọ̀ ibẹ̀ náà láti stọ́ọ̀pù so Ọlọ́run ẹ̀yin bàbá wa nílùú Ìwó ẹgbà tí mo sọ ẹ bá àpò bàbá Olúwo kí wọ́n ra yanjú àlámọ̀rí ọ̀yọ́ rẹ̀ ká mọ̀ wo bóni ṣe rí o bóni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ àfẹ́ kí Islam wò tó máa lòkè sí ìjọba ń dá sọ̀rọ̀ lọ́balọ́ba o àwọn ò ní pọ́blẹ́mù Ìbàdàn ní ìsìn láyìn Ìmáàmù Ìbàdàn kò dàrú kò sí bá kankan ìjọba kankan ò lè dá sí ó ti wà nílẹ̀ bọ́rọ̀ bá wò sí lè dàrú so torí ẹ̀ làwa fi sọ nǹkan tá a sọ tá a bá ń go bí Islam ṣe lónìí torí pé ọba tó wà ń bẹ́ẹ̀ tẹ́ ti wà tó bá dẹ́yìn wọ́ ọ̀la tẹ́nu bàbá Olúwo gún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  tí wọ́n kún un bẹ́ẹ̀ ìjọba tó bá wà ń bẹ́ẹ̀ tó bá impose ẹni tí ò ní rí bí irú wọn lé a lórí ńkọ́ tí ẹ mọ̀ pé onídìílé ti ń jẹ́ ọ wà limited so sínú ìdílé òun sẹ́ni tó nírú ròrí tí ò ní máa sọ pé ìṣẹ̀ṣe la gbà sẹ́ni náà ni gbogbo àwọn tó wà nínú ìdílé tí bá ń kan sẹ́ni lọ́wọ́ àánú kí lórúkọ rẹ̀ ibẹ̀ ni màá ti fẹ́ kẹjá wò kálíbà protect Islam tòótọ́ lẹ̀ fáwọn àrọ́mọdọ́mọ wa subhanaka alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.